darapọ̀ wá ní orí ètò Babátúndé Balógun Olúmẹni ọwọ́ lórúkọ títí pẹ̀lú àwọn akọ mi kájọ sáré mú wá sí ojú ọ̀ràn yín báyìí. Olúmẹni wà nìkan dúró báyìí. Kí ló ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọ́fíìsì wa lẹ́yìn? Wọ́n kò ṣẹlẹ̀ ní pé mo lọ sábà pé ó rẹ̀ mí, ó tẹ̀lé pé ó rẹ̀ mí lásán, oyún wà lára mi láti 2017. Tilẹ̀ wí? Oyún wà lára mi láti 2017. Oyún? Bẹ́ẹ̀ni. Ó wà lára yín? Bẹ́ẹ̀ni. Láti ìgbà wo? Láti 2017. Ṣé di sìn? Bẹ́ẹ̀ni. Ó gbìyànjú títí ọkọ mi náà ṣàtì láti mi gbọ́n ṣe agbára wọn àbò ló ń já sí. Kódà pásítọ̀ mi ti gbìyànjú ẹgbẹ́ dàbí bóyá mo dá àdúrà àbáyé inú ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Kọ́mọ́ dàbí bóyá èmi gan mò ń fi pásítọ̀ yẹn ṣe igbó dídí torí nǹkan bẹ́ẹ̀ ti fẹ́ ṣe mí ní táìmù kan tí àwọn àbúrò mọ́ mi tí wọ́n gbà mí níbẹ̀ but èmi ò sí gbọ́rọ̀. Tí mo kàn rí ni pé tá a bá jáde wọn á ní pé ọwọ́ ẹni tí mo fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀bẹ́ tá a bá lọ tá a bá bọ̀ wọn á lẹ́ni tí wọ́n tí mo fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ní bẹ́ẹ̀bẹ́ ó sì máa ń sọ lọ́kàn mi wípé èmi ò ṣẹ̀ o àdàbí tí bá ṣẹ̀. Ẹ ṣe sùúrù arábìnrin ẹ ṣe sọ̀rọ̀ jẹ́ kó yé dáadáa. Èmi ò ṣẹ̀. Ẹni bẹ́ẹ̀ ṣe wà ẹ́. Bẹ́ẹ̀ni. Ẹni oyún wà lára yín. Bẹ́ẹ̀ni. Láti 2017. Bẹ́ẹ̀ni. Àbíṣe mọ́tẹ́ ìṣọ̀ṣà ọdún mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ìbàdàn ni mí. Kí lọ́jọ́ orí yín? Mo ti wọ 35 years. 35 lọ wà báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ ti dín 5 ní 40. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ ṣe ìgbéyàwó? Ẹ ṣe wẹ́ẹ̀dì o. Ẹ ṣe wedding. Bẹ́ẹ̀ni. Ọkọ wo lẹ kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ yín? Nurudeen mo fẹ́ ọmọ Ẹdẹ. Ọmọ mélòó lẹ́bí fún? Mo bí ọmọ mẹ́ta fún. Mẹ́ta. Ìkan kú ní 2016. Ìkan kò ṣe. Ẹ ṣá kúrò ńbẹ̀ nítorí mo yín kú bẹ̀rẹ̀ fẹ́ ẹ wá kúrò ńbẹ̀ àbí? Mo kúrò ńbẹ̀. Ọdún wo lẹ kúrò ńbẹ̀? Mo kúrò ní 2012. Ẹ ti ń gbé fúnra wọn. Mo kúrò ńbẹ̀ ní 2012. Nígbà tí òye mi mọ́ mo gba Èkó lọ mo lọ ṣiṣẹ́ lÉkòó. Ìgbà tí mo wá lọ ṣiṣẹ́ lÉkòó tí mo darí dé so àti ibẹ̀ náà mo ti ń pè tí n bá pè yóò máa fi mí pa nígbà tá à ń tí mi ní pé kí n pè. Ìgbà tí mo darí sọ́dọ̀ dáàdì mi mo ṣiṣẹ́ mi ńbẹ̀. Mo kàn sùn lọ́jọ́ kan ọmọ lálà tó kú. Ẹ̀rù bà mí pé Nuru yẹn kú bàbá ọmọ mi yẹn pé ó kú. Mo bá gbé ọmọ tó ilé tó wà lọ́wọ́ mi mo bá gbé mọ́ra mo bá fi gbàdúrà wọ́n lọ́mọdé òkú bá kú ìṣe òtẹ̀ abáńjà bíi kápá bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà so bàbá mi ọ̀nfà mi kàn fà padà mo bá pè mo bá tù lórí fóònù ní àlàtí mo lálẹ́ kí n pè ọ́ yẹn ní 2015 ni mo pè é mọ́ bínú bá pè é bá sí ìgbà sọ́dọ̀ mi ní à ṣé pé yìí lọ ilé ọkọ mo ní ilé ọkọ tí wọ́n ṣe máa ń lọ ilé ọkọ nù èyí ò sì ilé ọkọ kan bọ́ọ̀bì kan àwọn èsì bẹ́ẹ̀ ràn tiwọ́ èmi èsì mi bá wọn ṣe o iṣẹ́ ni mo wá lọ nígbà láìsí mi ò yé mi mọ́ mo ti àwọn wá wọ́n wá sọ́dọ̀ mi wọ́n yóò wá. Wọ́n wá sí Èkó. Wọ́n wá sí Ìbàdàn mo ti dé sí Ìbàdàn mo ti kúrò lÉkòó mo ti wá sí Ìbàdàn padà ó ti yé ó wá ń yọ wá dáàdì mi bá ti lọ sí ilé tiwọn tó dáàdì mi gba ilé síbi tán wà ní wọ́n wá síbẹ̀ yóò wá síbẹ̀ yóò lọ ó wá dọ́ọ̀kan máa wò pé tí mo fi ń gbé pamọ́ dáàdì mi náà ní òkú mọ́ torí ẹ̀rù ń bà mí wọ́n ní dáàdì mi mo nínú rùn wá sí ọ̀dọ̀ wa wọ́n ní kí ni wọ́n wá ṣe kí ní bọ́ sọ mo ní àkúlé ká parí rẹ̀ náà ni dáàdì mi ní káwọn tó ní kó tó tẹ̀lé lọ àwọn fẹ́ rí ẹ̀gbọ́n rẹ̀ méjì mo sì gbúgbò sí ìdíjọ Sunday kan tó wá kó ṣàlàyé fún un dáàdì náà fẹ́ rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì wọ́n lé wọn láwọn èèyàn tó lè yọjú o àwọn ẹ̀gbọ́n wọn kò lè àwọn fámìlì wọn kò lè yọjú báwọn bá jà báwọn fámìlì wọn ṣe mọ yọjú nù ní à nígbà tó o tó lé rẹ tó o bá tó lé rẹ fámìlì ló ti mọ dààmú. ló ṣẹlẹ̀. so ọ̀sán lọ ní tí mo kàn rí ni wípé bí mo ṣe láàlá yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́mọ ṣe kú nǹkan kò ṣe adìmí bá ní dáná kí n jẹ́ ká gbọ́mọ lọ sí lọ́ba àwa lọ gbé ọmọ bá ó fi dáàdì mi pa bóyá ẹ̀rù pé wá fi dáàdì mi pa kò jẹ́ kó lè yọjú mọ́ láti ìgbà náà èmi sáré tó láti 2016 títí mi rí kí mo sì mọ dá ronú ọmọ pọpọ ọmọ kú lọ́wọ́ mi kò sí nǹkan lọ́kọ̀ sọ́mọ nǹkan lọ́dọ̀ mi mọ́ mi ò jí lọ́dọ̀ ọkọ mi máa fẹ́ ọkọ mi ò bá má rí pẹ̀lẹ́ lò lọ́dún wọ̀ ní 2017 ọmọ méjì àkọ́kọ́ kọ́ wà lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ Nuru bẹ́ẹ̀ ni Àbíkẹ́yìn ló kú ó sì lóun ọ̀fẹ́ rí mi pẹ̀lú àwọn ọmọ yẹn
tèmi tí wọn bá fẹ́ ní tẹ̀lé àwọn ọmọ yẹn kí n mọ̀ wá ni ó ní mi ò fẹ́ mọ́ wípé mo kọ̀ tèmi nígbà tí mo wádìí sí pé ipò ọmọ ṣe máa ń kú lójijì bẹ́ẹ̀ tí ó sàárẹ̀ wọ́n lẹ́nu tó ní nǹkan ẹ̀ ló gbé nǹkan ẹ̀ pa ìsìyà sí gẹ́lẹ́ ajẹ́ kí mọ̀mọ́ rẹ tó ní wípé àwọn òyìnbó kémi àti ó fẹ́ ra mọ̀mọ́ ti sọ nítòótọ́ nù bá fi fẹ́ lòmí ẹlòmíì tí mo wá fẹ́ 2007 ṣe ní Ìbàdàn àbí níbo? ní Ìbàdàn bíbáyé mo ti fẹ́ ọmọ kékeré ni mo ti lóyún ìnínú àti máa sọ fún un aṣáájú tàbá débi wọn lẹ tí mo fẹ́ ìní ìbẹ́ǹdè tàbá dọ̀ wọn lẹ tí mo fẹ́ ìní ìbẹ́ǹdè mo ti wá gbìyànjú ipá ti kún mi so ọmọ mi tí mo wá bí síbẹ̀ lápọ̀ ọmọ àpọ̀ bí tí mo bí síbẹ̀ wọ́n á lọ bẹ́ẹ̀ ni mo fa rẹ̀ wọ́n á fà mí mo wá lọ ọ̀dọ̀ rẹ̀ ọmọ bá kálà yìí bá ṣe fún mi bẹ́ẹ̀ ń sunkún èmi náà bá ń sunkún mo ní ìwọ Ọlọ́run èmi ò jèrè ọkọ tí mo tó fi ṣe wà lálọ́dọ̀ rẹ̀ tẹ́yẹ kó tó fi pa ń tọ́jú yín kò tọ́jú yín tó bá fi tọ́jú bàtàbúrò rẹ̀ Ọlọ́run ò bínú sí i ẹ jẹ́ pé wàhálà mi ò gbé ń bẹ́ẹ̀ kí wàá ló ṣẹlẹ̀. so ọmọ sátálà yìí mo wá rọmọ wá ní òun ó sá lọ àbí mọ̀ àbí kí n lọ bẹ́ sínú obì ǹjẹ́ kí ni máa ṣe fún ọ ó ní bí ẹrú tọmọ yẹn ọmọ nǹkan ló lè sọ̀rọ̀ tó lè dùn lẹ́nu rẹ̀ torí tá à ń sunkún ni mo wá ló ti sú mi èmi gan mara mi tí mo délé rẹ̀ wọ́n fi ogún jà mí ní abẹ́nú láti lé bàbá rẹ̀. kí ló gbé yín wá síbi gan. so oyún yìí àti ọmọ tó dojú kọnú ilé yìí. oyún ẹmú sọ̀rọ̀ ọkọ tẹ fẹ́ sìn bolo wà bá. ó wà ní Ìbàdàn òun náà ló fún mi ní advice pé kí n lọ sí òru omẹ́ni òwò kí n lọ ṣàlàyé ó bá ṣe jẹ́. kí ọkọ tẹ fẹ́. bẹ́ẹ̀ ni kí n ṣàlàyé kí n sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n kí n má ti dà pọ̀ òun ó bá jẹ́ mọ́ kí dádì mi ó yọjú tó bá pé wọ́n ní ìdìmú láti bá sọ̀rọ̀ òun náà wà síbẹ̀ láti sọ̀rọ̀ wàhálà ẹ̀ ti tó gẹ́ èmi kò gbádùn ara mi. ṣé ọkọ tẹ fẹ́ sìn yẹn kò fìyà jẹ yín. rárá o. ṣé ìgbà tẹ délé ìwòsàn wọ́n sọ pé yín wà lára yín. mo ya scan ò rí. scan ò rí. bó lẹ́yìn sábà pẹ̀lú yín. oyún ń bẹ lára mi. oyún ń bẹ lára yín. bẹ́ẹ̀ni. ṣé ẹ ṣe nǹkan oṣù rí. mi ò gan ni kókó ṣáà tí mo bá ti ṣe nǹkan oṣù yóò lọ lè ní wọ́n ti dá mi pé bóyá nǹkan oṣù yẹn fẹ́ stop à wọ́n máa ṣe níbi bóyá màá bí ọmọ tí mi gbọ́mọ̀ bóyá inú yìí ó mú mi bí ọmọ nǹkan oṣù màá fi ṣe ọmọ yẹn á tó rúrú á tó sá lọ á tó sá wọ́n á ní wọ́n gbọ́wọ́ lé ni bí ọmọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí n bá jáde sí wọn á ní wọ́n rí wọ́n ní ọmọ wà bẹ́ẹ̀ ọmọ rèé o ọmọ gbọ́wọ́ lé. ọmọ gbọ́wọ́ lóyún ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn báyìí ẹ ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí ṣé tẹ bá ṣe ẹ ṣe nǹkan oṣù mọ́ láti gbà wọ́n. mo ti ṣe darí. ok tí mò ń sọ ni pé ṣé tẹ bá ti fẹ́ ṣe nǹkan oṣù tọmọ yẹn bá ti mú yín ẹ wà fi ṣe nǹkan oṣù àbí. bẹ́ẹ̀ni. ṣé tẹ fi parí nǹkan oṣù yẹn ọjọ́ mélòó lẹ fi máa ṣe nǹkan oṣù ọjọ́ mélòó lẹ fi máa ṣe 3 days ni. bẹ́ẹ̀ni yóò sá lọ láì ti di pé mo ti parí ẹ̀ bí mo rúra padà fún ara rẹ̀ bí mo rí bí mo ṣe bí mo ṣe ń ṣe bí mo ń bẹ lára mi ó máa ń wà lára mi. bàbá yín kọ́. dájú mi wà. ṣé wà ń bàdàn. bẹ́ẹ̀ni. ṣé bàbá yín lè wá síbí. pẹ̀lú òkè ọ̀rọ̀. ṣé ọkọ yín tẹ fẹ́ǹsì òun náà lè wá síbí. ó lè wá síbí rẹ̀. kí lẹ fẹ́ lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà tó ń bọ̀ àti ilẹ̀ ń wà. ọlọ́pàá ọmọ nàìjíríà gbà mí kán bá ń bẹ límọ́ kó ṣàánú mi kó fi mí sáàyè mi ó ti fọmọ rẹ̀ lẹ̀ ó fi mí sáàyè mi tó nígbà tí mo wà ní ọmọ ọ̀gán máa ń jẹ́ kó yé mi wípé àwọn ti sọ fún mi wípé èmi àti Núrù ò lè fẹ́ra. ta ni jẹ́ límọ́. ìyá àkọ́kọ́ tí mo fẹ́ ni tí mo bí àwọn ọmọ fún mi. ẹ̀yin bèrè kan lọ́wọ́ yín ṣé ìyá límọ́ lẹ bá wá síbí sìn ni àbí tọkọ àárọ̀ yín lẹ bá wá bìgbà yín sìn ni àbí bẹ́ẹ̀ ṣe ni bí ọ̀nà ó ṣe tú yín lẹ̀. bọ́lọ́run ó ṣe tú mi lẹ̀ ni mo bá wá. ṣe lẹ bá wá. bẹ́ẹ̀ni. ṣe nípa yé ń ṣe èèyàn kò sẹ́ńtà yé ṣe tí yóò fi kú àwọn ọmọ ń ṣe èèyàn náà nìyí ṣọ́rọ̀ mi ti yé sìn yóò máa gbàdúrà ní ayérayé kan sí èèyàn kò sẹ́ tí wọ́n ń ṣe èmi tí mo lè gan wọ́n ń ṣe mí ṣọ́rọ̀ mi ti yé sìn kò sẹ́ tí wọ́n ń ṣe o èèyàn kún fún àdúrà ni ṣọ́rọ̀ mi ti yé náà ó ní pé ṣé solution lẹ́yìn bá wá ń sìn ni àbọ̀ tí ń ṣe yín lẹ́yìn rí tí wọ́n ń rò. solution ni mo bá wá tí ọmọ ìbá ti sọ pé òun fẹ́ wá sọ́dọ̀ mi bí mo tó sí bí ò ṣe ní kú bóun náà ò ṣe ní kú torí kò sí déyàn tí ìyá bá wà níbì kan tó ń fa ọmọ òní tó ń fa rè òní fa ọmọ. ṣé ẹ̀ ń súnmọ́ ọkùnrin ẹ̀ ń súnmọ́ ọkọ yín tó wà nílé ṣé ẹ̀ ń súnmọ́ra. ọmọ súnmọ́ra. tó jẹun lójú sí ni pé àwọn àpẹẹrẹ wo lẹ́yìn rí yàtọ̀ fún yẹn
àwọn àpẹẹrẹ wo lè máa rí tẹ bá lóyún tẹ́lẹ̀ láti bí àwọn ọmọ ti síwájú ṣe é rí tẹ fi mọ̀ pé lóòtítọ́ ní tó ń rú lára mi yóò àpẹẹrẹ oyún ní sẹ́ẹ̀ pẹ̀lú àwọn àmì tó ń jáde lára mi torí ẹ̀ ṣọmọ kékeré apéyàn ń bímọ. bẹ́ẹ̀ni sísá ṣé nígbà tí mo bí ọmọ tí mo lóyún alákọ̀ọ́bí ẹlẹ́ẹ̀kejì yẹn ó fẹ́ ṣe mú ẹsẹ̀ fura pé eléyìí ló fẹ́ ṣe mí gbà yẹn tí mo lóyún mo ṣe nǹkan oṣù mo kàn mọ̀ pé tí má ti parí nǹkan oṣù ikùn mi ọmọ rúra mo sì lọ ya scan wọ́n ní kò sí bẹ́ẹ̀ mi ò fàlù gbà yẹn Ọlọ́run wọn pa ọmọ náà fún mi so àti tẹ̀yìn náà mo wá fi lọ ọ̀rẹ́ mọ̀mọ́ mi wá fi fún mi lésì pé tó bá rí báyìí tètè tọ̀ àwọn àbúrò mọ̀mọ́ rẹ lọ káyọ̀ tè mọ solution tí wọ́n ó ṣe wọ́n máa jọ ọlọ́ọ̀bá àtẹ̀yìn àwọn méjèèjì wọn ò sì dára dúró ẹ má sọ̀rọ̀ yín lọ. àwọn méjèèjì wọn ò dára dúró wọ́n bá mú mi lọ sí ọ̀dọ̀ bàbá Sànkẹ́ nígbà yẹn mo sá mú lọ sọ́dọ̀ bàbá Sànkẹ́ nígbà yẹn bàbá Sànkẹ́ yẹn wọ́n sọ pé kí n bọ́ síta bàbá Sànkẹ́ yẹn wọ́n sọ pé kí n bọ́ síta wípé kí n má wọ̀rí kí aláàṣẹ lè má bọ́ ta mo wá lẹ̀ mọ́ ibi ẹ̀gbẹ́ nu ọ̀nà báyìí bí mo ṣe lẹ̀ mọ́ mo wá ń gbọ́dọ̀ sọ wípé ìyá ọkọ ẹ̀ gangan ọ̀fẹ́ àmọ́ oyún yóò bí láyọ̀ àtàlàáfíà mo wá wò wípé tó bàbá wálé bá a ṣe bá wálé bàbá yẹn fún mi ní nǹkan mò ń lò láwọn àti ìgbà yẹn ilé yẹn dúró but eléyìí kò yé mi mọ́ ó kàn fẹ́ dẹ́nà àjọ ayé mi rú ni èmi kọ́ ni mo sì dára mi o Ọlọ́run ló dá mi o ó kó tí mo ṣe kò yé mi fún Nuru àti mọ̀mẹ́ ọmọ Nàìjíríà ó ṣe wá gbà mí tí ì ṣe ní kú táwọn ọmọ mi ló sì ní kú ìmọ̀ kọ́kọ́ tí mo sì fẹ́ gan tí ò fi ní kú tí màá fi jèrè ẹ̀ òun ni mò ń fẹ́ o. ẹ tí ìgbà kankan fọkàn yín láì kí n tẹ fẹ́ sìkìdì àbí bẹ́ẹ̀ni ẹ ṣì jọ wà di sìn bẹ́ẹ̀ni ṣé òun náà bá yín sáré káàkiri pẹ̀lú omi tó wà ní. àjọ sá eré àṣejù ọba àfẹsí ó ti gbìyànjú ṣùgbọ́n nígbà tí mo wà lé Nuru mọ́tò fún mi wípé tí n bá kọ òun ọkùnrin tí ó ń fẹ́ mi yóò múra rí. ṣé olóògùn ni. kò yé mi o. ẹ mọ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ ọkọ tẹ́ fún ọmọ Nàìjíríà bàbá yín máa wá síbí. mo fẹ́ ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ó ti sú mi. ọkọ yín náà máa wá síbí torí wọ́n ń wò ìwọ́lẹ̀ nǹkan níbà ẹ sọ fún ara yín bàbá yín wà bí ọkọ yín náà máa ṣe kíni òun náà máa wá síbí báyìí sọ̀rọ̀ mi ti yé yín á lè máa sọ fún ọmọ Nàìjíríà náà kàn ràn yín lọ́wọ́ sí ọ̀tọ̀ lọ́rùn ò lè ṣe. mo fẹ́ ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà bí mo sì ní pàbáràkà náà mọ́ mi lọ́wọ́ àti Faruku iná ojú mi ló jẹ́ ìbẹ̀lẹ̀jọ́ ọkàn fún mi tí màá sì fi gbà ní àlàyé pẹ̀lú ọmọ tí mẹ́nu mi tí màá ṣe bí òun ló jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi kọ́mọ Nàìjíríà kan gbà mí o bí àwọn kì í lọ́kọ ni mo lọ́kùn mo fẹ́ wọn nílẹ̀ ẹ̀dẹ́ ni o kò yé mi o kí wọ́n ṣàánú mi kán ràn mí lọ́wọ́ ó ti sú mi o mo ti rìn káàkiri mo ti lọ ṣọ́ọ̀ṣì mo ti lọ lé aláàfáà mo sì gbìyànjú àwọn àbúrò mi náà ti gbìyànjú lórí mi ìgbà tí mo wà mẹ́ẹ̀kì wọn lé mèrè ní mí ó sọ pé àjẹ́ ni mi ní ìsàjẹ́ ọkọ ni mo ní tí mo dáná sí báyìí o. èyí tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń wò wá lé wọ́n ní oníkálukú láyé àbí tiẹ̀ lára Ọlọ́run lẹ́tùmọ̀ rẹ̀ kó má fi ayé ni wá lára ó ṣàwọn olúkúlùkù wa bí tí gbọ́dọ̀ ti gbé ń ta wá lẹ́sẹ̀ kí Ọlọ́run kó tutù sílẹ̀ kílẹ̀ orúkọ yàrá bẹ̀rẹ̀. Táwọn Kàdí Túnzíà kì lórúkọ mi. Táwọn Kàdí Túnzíà níbo lẹ́ ń gbé lọ níbo lẹ́ ń gbé. mo gbé ìyànà church. ìyànà church. bẹ́ẹ̀ni. ẹ jọ̀wọ́ nọ́mbà tí ẹ máa wò lójú wọn yẹn ẹ lè gbé nínú ẹni wọn síbẹ̀ ẹ̀yin tí Ọlọ́run fún ní òye ayé ẹ̀yin tí Ọlọ́run fún láǹfààní láti mọ ìkọ̀kọ̀ ayé ẹ̀yin tí Ọlọ́run fún láǹfààní láti tú láti dè ẹ̀yin tí Ọlọ́run fún láǹfààní láti pè lọ sínú ayé tiẹ̀ kò lè fọwọ́ tọ́ ìgbésí ayé ọmọ nìkejì yẹn ní ọ̀nà tí ó gbà mú kúrò nínú ọ̀fìn ẹ ṣàánú arábìnrin yìí bàbá ẹ̀ náà máa wá sí Ìbàdàn ọkọ ẹ̀ náà tó fẹ́ máa wá síbí ẹ pè mí ẹ bá lọ́ọ́ lọ́kùnrin ẹ̀ lè ṣe fún bàbá tó lè bá lè òun ní ẹni ẹ̀rọ lórí ẹ̀ ti mọ̀ ìṣẹ̀lẹ̀ tí mo gbọ́ láàárọ̀ ẹ̀ ó tutù bí ẹ̀sìn mi lọ́kàn èrò lágbára kí ẹ wà nínú ìnira ò ní jẹ́ tì mí
lóko àwọn tájọ mú ètò wá sí ojú ọ̀ràn yìí ẹ máa gbọ́ details pẹ̀lú agbára ọlọ́run lórí program lálẹ́ ní program Women in War lálẹ́ pẹ̀lú agbára ọlọ́run gbàdé ní 7:30 Nigeria time ní Peters 102.3 FM ẹ máa gbọ́ details lórí ẹ máa gbọ́ details tó bá ṣe lọ lórí ẹ̀ tàbí kí ẹ máa follow wa ní Women in War TV ìyẹn lórí YouTube ìbẹ̀ la máa upload ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bá ṣe ń tẹ̀síwájú láti máa update yìí lókà àwọn tájọ ṣètò yìí ní fẹ́rẹ́ dúdú láàrin Abátúndé Balógun lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí God bless Nigeria. ẹgbàá ọmọ